Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá fọpẹ́ fìyìn fògo fún yín nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn ló dúró láéláé. A dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ̀yin Ọlọ́run lẹ ṣọ́ wa. Ẹ̀yin Ọlọ́run lẹ ṣọ́ wa látàná. Ẹ ṣọ́ wa lónìí, ẹ tún ṣọ́ wa lọ́la. Àná tí mò ń sọ òun ni ká tó bí wa. Òní tí mò ń sọ òun ni ìgbé ayé wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀la tí mò ń sọ òun náà ni ọjọ́ ayé wa. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ẹ̀yìn wa. Lónìí lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù Kristi Olúwa ẹ dá sí wa. Jésù Olúwa ẹ dá sí wa. Ayérayé ẹ dá sí wa. Mo ní Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ yín. Ẹ ó sì yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ lẹ́ẹ̀kan sí mo mà tún dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àkọ́tún èyí tí Ọlọ́run wa tí ó fún yín. Oore ọ̀fẹ́ ńlá ni bí mo ṣe máa ń sọ. Mo ní oore ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o. Nígbà tí n bá gbọ́ ní ti ojú àwọn èèyàn bíi tiwa tó rí nbì kan. Èmi máa ń fọpẹ́ fọ́lọ́run ni o mà ní mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ èyí tí èmi rí. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ẹ̀yin náà. Ẹ dákun ìfilọ̀ kan ni mo ní torí pé iṣẹ́ wa pọ̀ lónìí. Òun náà ni pé àwọn kan sọ fún wa pé past episode wọn àánú àwọn ò rí gbọ́. Bẹ́ẹ̀ ni àwa náà mọ̀ kì í ṣe pé àwa náà ò rí. Ẹ máa ní sùúrù díẹ̀ fún wa ni láti ṣe iṣẹ́ láti parí iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Iṣẹ́ yẹn ó rọrùn. Ẹ má jẹ́ ká tún sọ míì. Ó rọrùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n àwa náà sùn. Àwọn èèyàn wa náà tí à ń sanwó fún láti máa bá wa ṣiṣẹ́ lórí àwọn náà ṣiṣẹ́ gan. A kàn try láti retrieve àwọn old files wa ni. Ìgbàgbọ́ mi ni pé ìmọ́lẹ̀ ló máa ń borí òkùnkùn bó ṣe máa ń sábà rí nìyẹn. Bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ a wọnú àdúrà wa lọ. Ọ̀nà àrà ni Ọlọ́run gbà ń ṣiṣẹ́. Ọ̀nà àrà ni Ọlọ́run gbà ń ṣiṣẹ́. God works in mysterious way. Ó yẹ kẹ́ ti mú orin yẹn. Mo ṣe sọ yẹn báyìí mọ̀ pé àwọn ìyá mi kan ti máa kọrin yẹn. Nínú ìwé orin wa. Ọ̀nà àrà lọ́lọ́run wá. Orin tí mo jí bá láàárọ̀ yìí ni mo sọ fún wa yẹn. Mo ní àdúrà wa lónìí ló máa jẹ́. Ẹ wò ó. Ṣé ẹ rí àṣírí kan péré ló wà tí ẹ bá fẹ́ gbé ìgbé ayé ẹ̀ nínú ayé yìí. Láti gbé ìgbé ayé ẹ̀ nínú ayé yìí. Àṣírí kan péré nínú ẹsẹ̀ Bíbélì kan náà ló dẹ̀ wà. Bó ṣe jẹ́ pé ó ní ga méjì ṣùgbọ́n àṣírí kan náà ni. Òun náà ni wípé kéèyàn mọ̀ kéèyàn sì kọ́ nípa ìmọ̀ Ọlọ́run. Kéèyàn mọ̀ kó tún kọ́ nípa ìmọ̀ Ọlọ́run. Ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó rọrùn fún wa láti yé wa. Ẹ máa wo àwọn kan wà jẹ́ pé wọ́n á ní fóònù lọ́wọ́ ṣùgbọ́n wọn ò mọ fóònù yẹn lò. Ẹ mọ̀ kan tí wọ́n pàdánù. Wọn ò lọ wo manual ni ṣe náà kàn wọ́n gbé fóònù lé wọn lọ́wọ́. Wọ́n kàn ju àti pépà tó bá wá àtọ̀rá tó bá wá àti fùkẹ̀fùkẹ̀ tó bá wá wọ́n dẹ̀ dá gbogbo ẹ̀ nù. Irú àwọn yẹn wọ́n bá gbé fóònù dání. Ṣé ìgbàgbọ́ ni kí wọ́n mọ fóònù yẹn lò títí ayérayé wọn ò lè máa ṣírí fóònù yẹn. Ṣùgbọ́n àwọn kan wà nígbà tí wọ́n bá ra nǹkan tuntun wọ́n á wá manual ẹ̀rí wọ́n á máa kà wọ́n farabalẹ̀ ká lẹ́lẹ́sẹẹsẹ ẹ̀rí. Irú àwọn yẹn náà ń pè ní expert nípa ohun èlò tí wọ́n nínú ilé. Bẹ́ẹ̀ ló ṣe pẹ̀lú ayé ènìyàn. Tí ènìyàn ò bá ní ìmọ̀ Ọlọ́run nínú bọ́lá ti lè rí inú manual tó gbélé wa lọ́wọ́ náà ní Bíbélì wa. Òun tàn wá kàn ṣe ṣá. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù pé ẹ ò ní ṣe ṣá. Ìwé Hósíà ló sọ fún wa. Hósíà chapter 6 verse 3. Ẹ̀gbọ́n kan tó sọ ni. Ó ní ẹ jẹ́ ká mọ Olúwa. Oh my God. Mọ́mí ẹ jẹ́ ká mọ Olúwa. Èyí tá a mọ àwọn wòlíì tó. Ẹ jẹ́ ká mọ Ọlọ́run. Tabadẹ̀ ń sọ báyìí ẹlòmíà ni mo tún rí irú wọn kan lánàá. Ó lẹ́sà. Mọ́mí ẹ wá ṣọ́ọ̀ṣì gidi lọ ìjọ. Wọ́n ní bí pásítọ̀ mi ṣe rí bẹ́ẹ̀ ṣe rí gẹ́lẹ́ pásítọ̀ mi ṣe rí. Mo ní ẹ má sọ yẹn. Mo ní ẹ ti gbọ́ lẹ́nu mi rí. Ẹ má bá mi sọ yẹn rárá àtọ́. A yàtọ̀ síra wa gidigidi. Àwọn máa wà unique sí àyè tiwọn. Ẹ jẹ́ kí èmi náà wà unique sí àyè mi. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá Bíbélì sọ ó sì ànímọ̀ká yẹn 6 chapter 6 verse 3. Òyìnbó ẹni ó ní let us know, let us pursue the knowledge of the Lord. Let us know. Ẹ jẹ́ kí a mọ Olúwa. Ẹ jẹ́ kí a máa lépa ìmọ̀ rẹ̀. Ìjáde lọ rẹ̀ ni a fi kalẹ̀ bí òwúrọ̀. Yóò wá sí ọ̀dọ̀ wa bí òjò àrọ̀kúrò
àti òjò àkọ́rọ̀ sí ayé abẹ́ ìgbọ́ wọn lọ́rùn máa wá ibi tí ìyẹn kan tí yẹn sọ ọlọ́run máa wá sọ́dọ̀ wa ṣáá ni ọlọ́run ò ní choice ẹgbàá mo sọ fún yín o bàbá ọ̀rọ̀ tí ọlọ́run sọ ó báyìí òun fúnra ẹ̀ wọ́n láwọn ò ní choice ọ̀rọ̀ tó bá jábọ̀ lẹ́nu wọn báyìí wọ́n ní kò ní lọ láìṣẹ bíbélì dẹ́n sọ fún wa pé tá a bá mọ ọlọ́run tá a sì lépa ẹ̀ ó máa wá bí òjò oh my God ó máa rọ̀ bí òjò mo lè sọ fún wa tá bá fẹ́ ní ìmọ̀ ọlọ́run a gbọ́dọ̀ mọ ọ̀nà ọlọ́run fúnra ẹ̀ inú ẹ̀ ní ìmọ̀ ọlọ́run wà ẹ rí ọ̀rọ̀ ọlọ́run inú ọ̀rọ̀ ọlọ́run yẹn yo tá bá mọ ọ̀rọ̀ ọlọ́run yẹn ló máa help wa ní ibẹ̀ láti máa mọ ọ̀nà ọlọ́run ọ̀nà ẹ̀ Isaiah 55 verse 8 and 9 ẹ̀gbọ́n ọ̀tún sọ ni ó ní ọlọ́run sọ pé nítorí èrò mi kì í ṣe èrò yín tàbí ọ̀nà yín a máa ṣe ọ̀nà mi ni Olúwa wí gẹ́gẹ́ bí ọ̀run ti ga ju ayé lọ bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ àti èrò mi ju èrò yín lọ abẹ́yìn náà ò rí ni ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ pé ọ̀nà ara lòun máa ń gbà ń tòun òun ò kí ń gba ọ̀nà tiwa gbogbo nǹkan táwa ń rò yẹn kò sí nǹkan tó kàn mọ́mì owó ẹ̀kẹ́sẹ̀wọ́ kò kan ọlọ́run èrò ẹ̀ lọ síbẹ̀ yẹn ó ti sọ fún wa bẹ́ẹ̀ mo ṣe ń sọ wọ́n dàbí pé ó lé wọn ní kò lé o òkodoro pátápátá gbà ní kí ló lé nù ọ̀rọ̀ tí mo sọ yẹn kò sí nǹkan kan nínú tí mo sọ yẹn tó le ọ̀tọ̀ ọlọ́run sọ pé ó ní bí ọ̀run bó ti jìnnà sí ayé mọ light years láàrin ọ̀run sí ayé now ó wá ní bẹ́ẹ̀ náà ni ọ̀run àtèrò ń jìnnà mọ́mì mò ń wọ́ ọmọ kì í ṣe èrò ọlọ́run nìyẹn ẹ̀sìn ọlọ́run ni òun ni ọlọ́run ń sọ fún wa ìyókù yẹn àtàmọ́ ni àfimọ́ ni ó ti lóun á ṣe oh my God báwo ló ṣe nira tó fún àwọn yẹn láti understand the fact yẹn ó máa ń yà mí lẹ́nu discussion mi àti ẹnìkan nìyẹn ẹ wo ó jẹ́ dandan fún wa láti mọ ọlọ́run àti ọ̀nà rẹ̀ tá a bá mọ ọlọ́run a wá understand ọ̀nà ẹ̀ a wá yé wa dáadáa oh my ẹ kí n padà sí ìwé Hósíà yẹn ó ní let us pursue the knowledge of the Lord. His going forth is established as the morning. It will come to us like the rain. Oh my God. Ó máa wá sí ọ̀dọ̀ wa bí òjò. Oh my God. Tí òjò bá pààyàn dáadáa, ó máa rẹ̀ èèyàn tinútinú wá. Dáàdi òjò tí ìpààyàn dé pé ẹ̀ ní ìdàtí ìyàpẹ́ fẹ́ tọ̀ mọ́. Òjò ó máa sókè ó máa fọ̀yín mọ́ látòkè dé sàlẹ̀. Ní tí Bíbélì ń tọ́ àti sọ nìyẹn. A sọ fún Ọlọ́run. Jésù Olúwa. Ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ kí ire mi kó lè bá mi bí òjò oh my God Jésù ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ kí ìbùkún mi kó lè dé bá mi bí òjò oh Lord let me know you more so that my blessing will come like a rain so that my joy will come like a rain so that my progress will come like a rain Jésù Olúwa ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ kí ire mi kó lè dé bá mi bí òjò kí ìbùkún mi lè dé bá mi bí òjò kí ayọ̀ mi lè dé bá mi bí òjò kí ìtẹ̀síwájú mi lè dé bá mi bí òjò kí ìlera mi lè dé bá mi bí òjò ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ Jésù ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ kí ire mi kó lè dé bá mi bí òjò kí ayọ̀ mi lè dé bá mi bí òjò Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ mọ̀ yín jù báyìí lọ ní orúkọ Jésù Kristi mo lépa àti mọ̀ yín mo nàgà láti mọ̀ yín bàbá Olúwa ṣí mi lójú Olúwa ṣí mi níyè mo fẹ́ mọ̀ yín jù báyìí lọ kí ire mi lè dé bá mi bí òjò gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run kíní kan wà tí mi comfortable pẹ̀lú ẹ̀ ara mi gba a lot of things but àwọn kíní kan kéékèèké wọn ojú bíi 3-4 lọ ara mi ò lè gbà á ọ̀kan nínú àwọn kinní yẹn ni wípé nígbà tí kìrìsìtẹ́nì bóyá wà ní ìṣòro ó wá ń justify ara ẹ̀ fún Ọlọ́run ara mi kì í gbà á òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn mi kì í bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ rìn mi mọ̀ díẹ̀ o bóyá torí pé bẹ́ẹ̀ mi ṣe rí Ọlọ́run tún yàtọ̀ díẹ̀ a máa sọ̀rọ̀ torí pé nìkan ó ti gbàdúrà ó ti ṣe kinní kan kò ní lọ́wọ́ ìrìn àjò ẹ̀ látẹ̀yìnwá bóyá ó ń kó bá òun lọ́wọ́lọ́wọ́ kò ní ro relationship ẹ̀ pẹ̀lú àwọn kan bóyá òun ló ń kó bá òun lọ́wọ́lọ́wọ́ kò ní wo decision rárá tọ́ o a máa sọ pé Olúwa ṣé mi gbàdúrà tó Olúwa ṣé mi gbà àwẹ̀ tó ni Olúwa ṣé mi rí wòlíì tó àìmọye orí òkè tí mo ti dé Olúwa ṣé mi dá ìdá mẹ́wàá tó iṣẹ́ kan bá ń ṣe máa wò pé dúdú èèyàn wò lélẹ̀ ìgbé mi ṣe máa ara mi ò kì í gbà kí ló ń sọ lẹ́nu ẹ̀ Olúwa tó ń pariwo èyí jẹ́ òtí ẹ̀ tó o bá mọ̀ ẹ̀wù mọ́ mi tí èèyàn bá mọ Ọlọ́run
ẹnu ò ní gbà á láti sọ bẹ́ẹ̀. Ẹ gbà mo sọ fún yín. Ìtọ́ mo sọ fún yín pé a gbọ́dọ̀ ọmọ Ọlọ́run ká lè mọ̀ pé ọ̀nà àrà ló máa ń gbà ń tiẹ̀, kì í gba ọ̀nà tá à ń fọkàn sí yẹn kò yé wa. Ẹ gbọ́ nǹkan tí Paul wí ni. Paul la máa ń sọ yìí. Philippians chapter 3 verse 10. Ó ní kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ náà. Ẹ jẹ́ kí n tiẹ̀ pọ̀ sí bẹ́ẹ̀ yẹn náà. Paul ló máa ń sọ pé kóun kí èmi kí ó lè mọ̀ Jésù. Ẹ jọ ṣé kò mọ̀ Jésù tó ni? Tírú àwọn yẹn bá sì ń sọ wípé that I may know him, tí mo bá sì ń nàgà láti mọ̀ sí, táwa làwa kí la ṣe láyé ìgbà streaming ẹ máa wà tẹ̀fín stream lójúmọ́, ẹ máa wà tẹ̀ jókòó ti YouTube, ẹ máa wà sí tẹ̀fín tẹ social media gbogbo. Ayé ìgbà yẹn wá ń fira yín pẹ̀lú Ọlọ́run, ẹ fi ń wé àwọn bíi Paul sí Ọlọ́run, síbẹ̀ wọ́n náà fẹ́ mọ Ọlọ́run sí. Tàwa làwa yet wọn ò dẹ̀ justify ara wọn. Àwọn ò sọ rí pé Olúwa òun wò mí ni tó o bá sì tẹ̀ ṣe o màá dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi o. Kò sẹ́ni tó kọ́rọ̀ bẹ́ẹ̀ sí mi, màá kàn neglect wọn. Ẹ ti ẹ̀ dámìnà mọ́ná, ẹ ti lẹ́ fẹ́ ṣe fúnra ẹ lọ múra sí, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Torí mi ò rò bóyá ó yẹ kán sì máa bá àwọn yẹn sọ nǹkan kan mọ́. Mo ń sòótọ́ fún wa, a ò ní nǹkan kan níwájú Ọlọ́run láti fi ṣògo. A ò ní nǹkan, kò sí nǹkan kan nínú bí nǹkan ṣe pọ̀ tó láyé tá a lè fi ṣògo níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ọlọ́run mi o, ẹ dákun mo bẹ̀ wá àsìkò tó báyìí ká wá wo ayé wa wò, ìgbésẹ̀ wo ló kù wá kú tá àti ìgbé. Ẹ wò tó bá pé ìgbésẹ̀ yín ni pé ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ òpè yín, ẹ má má dúró, ó má ṣe o, ó má ṣe o. Ó dáa, ẹ jẹ́ ká lọ gbàdúrà. Jésù Olúwa, ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ, kí ire mi lè dé bá mi bí òjò, bí mo ṣe pè lẹ́ẹ̀kan náà nìyẹn. Oh Lord, let me know you more so that my blessing will come like rain, so that my joy will come like rain, so that my testimony will come like rain. Jésù Olúwa, ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ, kí ire mi, kí ìbùkún mi, kí ayọ̀ mi, kí ìgbéga mi, kí ìlera mi kó lè dé bá mi bí òjò. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Ọlọ́run mo bẹ̀bẹ̀ lónìí. Olúwa ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ, kí ire mi kó lè dé bá mi lórúkọ Jésù Kristi bí òjò, kí ire mi lè dé bá mi bí òjò. Ẹ jẹ́ mọ̀ yín jù báyìí lọ, Olúwa ẹ jẹ́ kí n mọ̀ yín jù báyìí lọ, kí ire mi lè dé bá mi bí òjò. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo láti òní lọ, mo fẹ́ ká fi àdúrà kún àdúrà tá a máa gbà lójoojúmọ́. It's a daily prayer. Èmi máa ń gbà ní ìgbà gbogbo, ṣùgbọ́n ìbá wù mí torí mo yọdún tèmi ti ń gbà. Mi sọ pé ojoojúmọ́ lèmi ń gbà mọ́, mi ìgbà mọ́ lójoojúmọ́ sìn, ṣùgbọ́n èmi ti ń gbà láti ayé ìnà mi nálẹ̀. Mo fẹ́ kẹ́ iná fi kún àdúrà yẹn kẹ́ máa gbà lójoojúmọ́, bóyá ẹ lè bá mi nínú àdúrà yẹn. Ọlọ́run mi o, èèyàn ọmọ Ọlọ́run, ní ayé ìgbà kan nígbà tá a ṣe ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa, mo sọ fún àwọn tó bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ rí pé life tough gan, life difficult débi pé àti jẹ ẹ̀ẹ̀kan lójúmọ́ kì í ṣe tug of war ni, ẹ̀ẹ̀kan ni mo pé o. Iwájú church tán mo ń ṣe nínú ministry kan gbà yẹn, iwájú church tán gbé mi sí mo kàn jókòó torí ibòjì wà bí atẹ́gùn bí dẹ̀ máa ń fẹ́ ń bẹ̀. Arákùnrin kan pe orúkọ mi ni, ẹni tó bá pe orúkọ mi yẹn níbi tí mo wà yẹn kì í ṣe Èkó ló ti mọ̀ mí, máa gbé sókè. Ó wá jẹ́ arákùnrin kan tí mo ti kọ́ bí wọ́n ṣe ń tẹ dùrù rí. Ìgbà yẹn tí mo wà ní Àkúrẹ́ máa ń kọ́ yẹn bọ́ ṣe ń tẹ dùrù. Èmi náà pe orúkọ ẹ̀, báwo ni, kí ló wá ṣe ládùúgbò wa? Ọlọ́run mi o. Ó wá náwó sí ilé kan, ilé yẹn àdúgbò wa ló wà. Pásítọ̀ kan ló ń gbé bẹ̀. Ṣé ní pásítọ̀ tó ń gbé bẹ̀ yẹn, òun kọ́ ló dá ṣọ́ọ̀ṣì wọn lẹ̀. Ẹni tó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ Germany ló wà. Ó wá gba pásítọ̀ yẹn síṣẹ́. Ilé tí pásítọ̀ tí wọ́n gbà síṣẹ́ ń gbé, ẹ dákun ẹ̀yin ọmọ Ọlọ́run, duplex ni o nígbà tí mò ń sọ yìí. Pásítọ̀ tí mo dẹ̀ ń sọ̀rọ̀ pé wọ́n gbà síṣẹ́ tó ń gbé ládùúgbò wa yìí, ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo sọ bá àmàdúrà àgbà. Kò sẹ́ni tí ì envy ẹ̀, kò sẹ́ni tó bá jẹ́ pásítọ̀ ní gbogbo agbègbè yẹn tí kì í envy ẹ̀. Aṣọ ló máa bẹ́ sọ́run ni, àwọn designer, bàtà ni, súùtù ni, oh my God, ibi táwa ti ń rán tọwọ́ bọ̀bẹ̀, ibi táwa ti wọ kóòtù, súùtù lòún wọ̀. Ó yẹ kẹ́mi láàrin kóòtù àti súùtù.
kóòtù làwọn àwọn òǹgbà yẹn bọ̀ súùtù ló ń wọ̀. Mo á bèè lọ́wọ́ arákùnrin mi ní ṣé ẹ mọ pásítọ̀ lágbájá ni ó ní ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe pásítọ̀ ọ̀nkù òun tó wà ní Germany òun ló ní. Mo ní mo mọ̀ pé tó ní ìlú òyìnbó ló wà ní Germany ló wà ó lòun ló ní. Olólùwọ̀n ti bá wọn kílẹ̀ ń ṣe ń bí mo wá sọ pásítọ̀ ni ó ní mo ní sọ fún yín pé pásítọ̀ ní í jáde inú ẹ̀ dùn. Wọ́n á yà mí lẹ́nu bínú ẹ̀ ṣe dùn ṣé kò sí. Ó ní bó ṣe ń lọ yẹn ó ló fẹ́ lọ sọ fún ìyàwó ọ̀nkù pé òun ti rí pásítọ̀. Mo ní kí ló dé. Ó ní pásítọ̀ yẹn ẹni táwa ń jowú yẹn táwa ń fi ọlá ẹ̀ tọrọ yẹn ó ní wọ́n fẹ́ lé ó nítorí ó kó àwọn owó kan jẹ ẹ̀gbọ́n wọn fẹ́ lé kó máa wá pásítọ̀ kíákíá báyìí tó fi máa dípò ẹ̀. Mo ní kó jẹ́ ká lọ gbàdúrà sí mo la máa lọ gbàdúrà sí ẹ̀yin ọmọ Ọlọ́run àti ìgbàdúrà ìṣẹ́jú 5 Ọlọ́run sọ pé kì í ṣe ọ̀nà ọ̀hún. Ẹ lè understand ọ̀rọ̀ tí mo sọ yìí níwájú Ọlọ́run àti ènìyàn ẹ lè understand. Nígbà tó jẹ́ wípé mo sọ fún yín pé oúnjẹ ẹ̀kan lójúmọ́ bí ìgbà téèyàn lọ jagun fìdítì ní kó tó jẹ ẹyọ kan ẹ̀mẹ́ta nìyẹn dẹ̀ need lójúmọ́ kan náà. Àwa rí ẹni tó jẹ́ pé ẹ wo níwájú Ọlọ́run àti ènìyàn pásítọ̀ yẹn fún mi ní ṣáàtì kan rí tí mo ń sọ̀rọ̀ yìí ó kàn yà ní bro pásítọ̀ báwo ni dáadáa ni ó ní wọ́n fún un láṣọ ẹni kò dẹ̀ gbà ó dẹ̀ fún mi ní aṣọ yẹn ó lóun tí ì tu wò gan torí pé nọ́mbà sáìzì ṣáàtì yẹn kì í ṣe sáà ó ní bóyá ó lè gbà mí. Ẹ wo mo fẹ́ yọ̀ tó 30 minutes pé èmi lélẹ́yìí designer shirt. Oh my God ẹ lè understand yẹ wọ́n wá sọ pé wọ́n fẹ́ fi mi ṣe pastor ru ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀. Ọlọ́run wa ní kì í ṣe ọ̀nà òun kó kẹ́ ẹ mọ̀ pé ọ̀nà àrà ni Ọlọ́run máa ń gbà. Ọlọ́run mi ò kí lẹ̀yin á ṣe mọ̀ dádì ẹ̀yin mo bá wí kí lẹ̀ máa ṣe ní ìkórìtà yẹn. Ẹ tún àdúrà gbà o àìmọye kìrìsìtẹ́nì tán máa tún àdúrà gbà o. Ẹ wo àdúrà tí mo fẹ́ kẹ́ fi kún àdúrà yẹn lójoojúmọ́ rèé Jésù Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà yín. Torí bẹ́ẹ̀ mi ṣe ń gba tèmi nìyẹn pé Olúwa ẹ mú mi dúró lójú ọ̀nà yín o. Bó bá ṣe wù ní kẹ́ ṣe gbà ó bẹ́ẹ̀ ẹ̀rú káàkó ló mara ẹ̀ ẹ lè gbà pé Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà yín tàbí kẹ́ni Olúwa ẹ mú mi dúró lójú ọ̀nà yín torí kò rọrùn. Oh Lord take me back to your ways today. A sọ fún Ọlọ́run Olúwa ẹ dá mi padà sí ojú ọ̀nà yín tàbí Olúwa ẹ mú mi dúró lójú ọ̀nà yín ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ọ̀nà ayérayé mo gbàdúrà Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà yín ẹ dá mi padà sójú ẹ gbà dáadáa ẹ dákun tí Ọlọ́run bá gbé mú wa dúró ní ojú ọ̀nà ẹ wo ọjọ́ iwájú wa ti secure ọjọ́ iwájú àwọn ọmọ wa ti secure a ó gbé ìgbà yẹn la máa mọ̀ tán pè ní ìfọkànbalẹ̀ gangan Jésù Olúwa ẹ mú mi dúró lójú ọ̀nà yín Olúwa àwọn tó ti sọnù Olúwa ẹ dá wọn padà sójú ọ̀nà yín àwọn tó ti sọnù kúrò lójú ọ̀nà yín Olúwa ẹ dá wọn padà sójú ọ̀nà yín Olúwa ẹ ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ continue àwọn arákùnrin yẹn wojú mi ká bẹ́ẹ̀ ni máa continue rí ní thank God mo lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ fún ìdílé tèmi torí ngbà tí mo sọ fún wọn èmi náà mo sọ fún wọn pé ǹjẹ́ lè mọ búrà kan báyìí kí n tó marry ni mo ti kọ́ ní mo sọ fún mọ́mí lọ́jọ́ yẹn kí n tó marry òun ni mo ti kọ́ ní keyboard rí ó kàn rí mi ó dẹ̀ sọ báyìí fún mi inú wa dùn ṣùgbọ́n àwọn náà ní ṣáà tí mo ti gbàdúrà sí mo ní rọ àjọ máa gbà náà ni mo ní àti ìgbàdúrà ìṣẹ́jú 5 tí Ọlọ́run sọ bó ṣe sọ gẹ́lẹ́ nìyẹn pé kì í ṣe ọ̀nà òun ẹ gbọ́ Ọlọ́run sọ pé kíní kan kì í ṣe ọ̀nà òun ẹnìkan ló mọ̀ bá mi dọ́gbọ́n sí èmi ò tẹ gbàgbọ́ nù yẹn kíá mo ti yọwọ́ mi kú ń bẹ bí mo ṣe deliver message yẹn báyìí gbogbo ilé mi ló gbà oh my God àwọn kéré ń gbà yẹn náà ṣá so à ń sọ létí wọn náà à ń sọ létí àjọ wọn máa ń wà bẹ́ẹ̀ tá a bá ń gbàdúrà nígbà tí wọ́n á ní wíníwíní yẹn èèyàn mọ a máa gbàdúrà lórí kan báyìí o Ọlọ́run máa sọ pé kì í ṣọ̀nà òun kò yé wọn àwọn tí ó mọ̀ kan tá à ń sọ kò yé wọn but bá ṣe ń ṣe láti kékeré wọn ni a sì pàpà sọ fún wọn ẹ̀rí wọ́n dẹ̀ gbà pẹ̀lú mi ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run kò ju ọdún kan lẹ́yìn ìgbà yẹn ní ṣọ́ọ̀ṣì kan náà lèmi náà ṣì wà wọ́n sọ pé ẹnìkan béèrè mi mo yọjú sí wọn mo rí mọ́mì yẹn ó lọ jẹ́ ìyàwó pásítọ̀ tó wà ní Germany tó ní ṣọ́ọ̀ṣì yẹn ẹ wo ohun tí mọ́mì yẹn sọ fún mi ò gbàgbọ́ láyé wípé ìránṣẹ́ Ọlọ́run lè máa dánrú ẹ̀ wò ẹ tó ní ṣọ́ọ̀ṣì yẹn gangan tó wà ní Germany ó ló ti níyàwó ó ní òun lòun ṣe rí ó lòun ṣe gbọ́ ní pé ó níyàwó ṣe mọ̀ pé ó ti níyàwó sí Germany mọ́mì òun ló máa ní látọdún tó ti lọ wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó lè fògùn gbárí fún un pé òun ò rí òwò obìnrin kankan rí nígbà yẹn ó ní lẹ́tà ló ń gbọ́ pé ó ti ní àwọn obìnrin káàkiri tógun àti tógun ibi tí mo wá ń lọ ni pé ṣọ́ọ̀ṣì yẹn wá collapse
ẹni tó ní ṣọ́ọ̀ṣì sọ pé òun fẹ́ ṣe bísínẹ́sì míì, imagine ó lóun fẹ́ ṣe bísínẹ́sì míì. pásítọ̀ tó wá tán wá lọ gbà nígbà tẹ́mi sọ pé ọlọ́run kì í ṣe ọ̀nà òun yẹn títí mo fi kúrò ní ìlú yẹn òun rìn gbèrègbè kiri ni wọ́n já sọ́lọ́pọ́n. ṣé wàá rí i pé lóòótọ́ ọ̀nà ọlọ́run yàtọ̀ sí ọ̀nà tiwa. sọ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbà bí mo ṣe ní lọ́kàn Olúwa dá mi padà sójú ọ̀nà yín. Oh Lord, take me back to your way. Ẹ dá mi padà sí ojú ọ̀nà yín. Ẹ má jẹ́ kí n kúrò ní ojú ọ̀nà yẹn. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọ̀nà ayérayé mo gbàdúrà. Olúwa dá mi padà sí ojú ọ̀nà yín. Olúwa dá mi bẹ́ẹ̀ ṣe máa gbà ni mo ṣe pé yẹn. Olúwa dá mi padà sí ojú ọ̀nà yín. Olúwa dá mi padà. Ẹ wo mo fẹ́ kẹ́ tẹ́ra máa dùn àyẹn o. Torí pé gbogbo àṣírí pátá láti gbé ìgbé ayé tó rọrùn tó dùn tó láyọ̀ olówó inú àdúrà yẹn tọ́lọ́run bá mú yín rìn ní ojú ọ̀nà ẹ̀ oh my God ìgbà ilẹ̀ máa ń pé ọ̀nà ọlọ́run kì í ṣẹgbẹ́ ọ̀nà ènìyàn ọ̀nà ọlọ́run yàtọ̀ gédégédé. Olúwa dá mi padà sí ojú ọ̀nà yín. Olúwa dá mi padà sí ojú ọ̀nà yín. Olúwa dá mi padà sí ojú ọ̀nà yín. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ọ̀kan nínú àwọn àṣírí tí mo rí nínú Bíbélì láti gbé ìgbé ayé lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ mi dáadáa o. Mo ń ṣe research nínú Bíbélì lọ́jọ́ kan ẹ̀kọ́ ọ̀tọ̀ gbáà ni mo ń ṣiṣẹ́ lé lórí lọ́jọ́ yẹn. Mo wá rí ẹsẹ̀ Bíbélì kan tó jẹ́ kí n tún rí àṣírí ńlá kan. Àṣírí ńlá mà lélẹ̀ yìí o. In fact tí ènìyàn bá àìráyè ni bá ṣe ìwé kí n kọ gbogbo àṣírí tí mo ti rí nínú Bíbélì fún yín. In fact téèyàn bá lè implement ẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn láì lọ sí orí òkè ayé ẹ̀ máa turn round, ayé ẹ̀ máa yà lẹ́nu. In fact ó máa gbé ìgbé ayé tí Mr. ikú bá dé gan á fi ìdọ̀bálẹ̀ gíga ní kò jọ́ pé ẹ̀yin ohun tí gbádùn Jésù tó. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Genesis chapter 18 verse 19 Genesis chapter 18 verse 19 ó sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn. Ó ní nítorí èmi ti yàn án. Ẹ máa gbọ́ máa kà lóyìnbó. Ó ní nítorí tí èmi ti yàn án láti kọ́ àwọn ọmọ rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ láti máa pa ọ̀nà Olúwa mọ́ nípa ṣíṣe òtítọ́ àti òdodo. Oh my God. Now ẹ jẹ́ kí n kà tán ná kí Olúwa lè mú ìlérí rẹ̀ fún Ábúráhámù ṣẹ. Now ṣe rí àwọn ìlérí kan wà tí Ọlọ́run ní fún bàbá wa Ábúráhámù àti gbogbo irú ọmọ ẹ̀. Condition kan wà lórí àwọn ìlérí yẹn òun náà ni wípé ẹni tó bá ti ní ability láti fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ọmọ ẹ̀ tí àwọn ọmọ ẹ̀ dẹ̀ practice yẹ àwọn ìlérí yẹn máa ṣe ṣáà ni ìyẹn kò ní ìdádúrà. Ẹ gbà mo sọ fún yín oh God amúdè máa bẹ Ọlọ́run fún orí ọ̀fẹ́ yẹn ṣùgbọ́n ayé ò yọ tó tún wà ń bẹ nìyẹn torí project à ń ṣe lọ́wọ́. Ẹ máa gbọ́ òun ní for I have known him in order that he may command his children and his household after him, that they keep the way of the Lord, to do righteousness and justice, that the Lord may bring to Abraham what he has spoken to him. Àwọn ìlérí yẹn kò ní ìdí àdúrà. Ọlọ́run kan ti fi condition yẹn sí ni if tó bá kàn ti àwọn ọmọ yẹn ó tọ́ wọn ní ọ̀nà Ọlọ́run tàbí ó ní ọmọ ọ̀dọ̀ tó ń gbélé ẹ anybody tó ṣàwà ní abẹ́ àkóso ẹ ó wá kọ́ ní ọ̀nà Ọlọ́run láì bẹ̀bẹ̀ fún ìlérí àdẹ̀ṣẹ̀ nínú ayé ẹ já sọ fún Ọlọ́run. Mo sọ àṣetẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ mi ní wákàtí yìí pé níbikíbi tí wọ́n wà ẹ wá Ọlọ́run rí lọ́tún. Ẹ wo àìkí fi tara gbarú àdúrà bẹ́ẹ̀ fún àwọn ọmọ wa láṣẹ rọ́wọ́ Ọlọ́run o. Mo fẹ́ ká fi tara gbà o. Ẹ má sọ pé àwọn ló lera wọn o. Ẹ má sọ pé ọ̀rọ̀ wọn tẹ̀ ti sú yín o. Mọ́mí ẹ má sọ̀rọ̀ medical bí o. Ẹ má sọ pé medical issue lónìí ìyẹn ò kàn mí o. Àníkẹ́ ẹ gbàdúrà. I prophesy into the lives of my children at this moment that wherever they are seeking God anew. Let them start seeking God anew from this moment. Níbi mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ mi tẹ́ ẹ bá morúkọ àwọn ọmọ yín mo mọ̀ pé ẹ máa dárúkọ ẹ̀ sínú àdúrà yẹn. Mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ní wákàtí níbikíbi tí ẹ wà ó yẹ máa wá Ọlọ́run rí. Bẹ́ẹ̀ ṣe ń wá Ọlọ́run rí Ọlọ́run á wá ẹ̀yin náà rí. Ẹ̀yin ọmọ mi ẹ máa wá Ọlọ́run rí Ọlọ́run wá àwọn ọmọ mi rí báyìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà
mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ dárúkọ àwọn ọmọ yín o èyí orúkọ tán bá jẹ́ ẹ máa sọ orúkọ tẹ́ ẹ bá pè wọ́n ẹ ṣáà morúkọ tẹ́ fún wọn lọ́jọ́ ìsọmọlórúkọ wọn ẹ jẹ́ kí Ọlọ́run wá wọn rí o tí Ọlọ́run bá dẹ̀ ti wá wọn rí bẹ́ẹ̀ àwọn náà máa wá Ọlọ́run ẹ tẹ̀ra máa dùn àyẹn ó yẹ ẹ tẹ̀ra máa dùn àyẹn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo ẹ jẹ́ kí n tó sọ kí nìkan fún yín lẹ́ẹ̀kan sí mo ti sọ dáadáa ó dẹ̀ wù mí kéèyàn tẹ̀ra mọ́ títí a fi rí èsì ẹ wo tí Ọlọ́run bá lè fi ìran ayé yín hàn yín kì í ṣe àwọn ìran tẹ̀ ń gbọ́ yẹn ni mò ń sọ o àwọn ìran pé ẹnìkan ló ń ṣe màmá kan ló jẹ́ kó ṣe rere ogun àmúbọ́ ló ń dá mi àwọn ìran èdè yẹn kọ́ lè mi sọ o kí Ọlọ́run fúnra ẹ̀ lójú ibùsùn yín kó wá ṣí yín lójú kó fi ìran ayé yín hàn yín ìran ayé yín bí ibi tí ayé yín wà lọ́wọ́lọ́wọ́ báyìí kó fi hàn yín ẹ wo ọ̀rọ̀ mi á yé yín jù báyìí lọ ẹ gbàdúrà jù báyìí lọ ẹ dẹ̀ rí ìyanu jù báyìí lọ ẹ gbọ́ ohun tí wo Deuteronomy sọ ni Deuteronomy 29 verse 29 chapter 29 verse 29 of the book of Deuteronomy. Now nǹkan tí Bíbélì sọ ni wípé only the secret things belong to the Lord our God. Oh my God. Ó ní ohun ìkọ̀kọ̀ ó jẹ́ ti Olúwa Ọlọ́run wa. Ọlọ́run ló ní nǹkan ìkọ̀kọ̀ tó bá release ẹ̀ ni ìwọ ló wá jẹ́ tiwa ń bẹ̀. But those things which are revealed belong to us and to our children forever. Ó ní ṣùgbọ́n ohun tí a fi hàn ó jẹ́ tiwa àti ti àwọn ọmọ wa títí láé. Ó ní kí a lè tẹ̀lé gbogbo ọ̀rọ̀ inú òfin yìí. Ẹ wo if God reveal your life to you kò sẹ́ni tó máa kọ yín lóhunkóhun mọ́ tó pẹ́ tí mo bí tí ayé yín wà kò sẹ́ni tó máa fún yín ní the better prayer point torí pé ẹ̀yin lẹ rí àti wá gbàdúrà lórí ayé yín máa rọ̀ yín lọ́rùn àti dọ̀nà àbáyọ dẹ̀ máa rọ̀ yín lọ́rùn torí ìgbà míì ìrántí Ọlọ́run bá fi hàn yàn ó máa ń sábà mú solution wá ní ọ̀pọ̀ ìgbà ìdí nìyẹn o tẹ̀fìrí àwọn ará Bíbélì tó yẹ pé ó rọrùn láti escape kúrò nínú ìṣòro wọn kì í pẹ́ wọn rárá kí wọ́n tó escape kúrò nínú ìṣòro wọn wọ́n máa ń rí Ọlọ́run Jésù Olúwa ẹ fi ìran ìpìlẹ̀ ayé mi hàn mí bẹ́ẹ̀ pé mo change àdúrà yìí ó lọ show me a revelation of my foundation ìpìlẹ̀ ayé yín Ọlọ́run lè fi ìran yẹn hàn yín tó pé Bíbélì náà ti sọ wípé ohun tí a fi hàn ó jẹ́ tiwa àti fún àwọn ọmọ wa láéláé Jésù Olúwa wa mo gbàdúrà ẹ fi ìran ìpìlẹ̀ ayé mi hàn mí lónìí ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ìran ìpìlẹ̀ ayé mi Olúwa fi hàn mí lónìí ẹ fi ìran ìpìlẹ̀ ayé mi hàn mí lónìí ẹ fi ìran ìpìlẹ̀ ayé mi hàn mí lónìí Olúwa ṣàánú fún mi Olúwa fi ìpìlẹ̀ ayé mi Olúwa fi ìran hàn mí lónìí ẹ tàn mọ́lẹ̀ débẹ̀ ẹ tàn ìmọ́lẹ̀ débẹ̀ gbogbo tó wà nínú òkùnkùn Olúwa tàn mọ́lẹ̀ sí kó hàn sí gbangba Olúwa ẹ fi ìran ìpìlẹ̀ ayé mi hàn mí Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi mo rọ̀ mọ́ yín lónìí Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká tún gbà lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n ní ọ̀nà mi again Jésù Olúwa Olúwa tàn ìmọ́lẹ̀ sí ibi tí òkùnkùn wà nínú ayé mi oh Lord ṣe rí nígbà tí Ọlọ́run bá tàn ìmọ́lẹ̀ sí ibi tí òkùnkùn farapamọ́ sí ọjọ́ yẹn ni ìdáǹdè dé ọjọ́ yẹn ni ìtúsílẹ̀ dé ọjọ́ yẹn ni ìgbéga dé ọjọ́ yẹn ni gbogbo nǹkan tí à ń kùn sí ọjọ́ yẹn ló tán pátápátá Jésù Olúwa Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà nínú ayé mi ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà nínú ayé mi Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà nínú ayé àwọn ọmọ mi Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà nínú ìdílé mi Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà Olúwa tàn ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà Olúwa tàn ìmọ́lẹ̀ Olúwa ṣàánú fún mi 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 gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí Ọlọ́run ò bá tí ì ṣe nǹkan kan àrà nínú ayé ẹ̀ rí tí Ọlọ́run bá ti fi ọ̀nà àrà yẹn tó fi bẹ̀ wò rí
kò ní understand the prayer tó ní òótọ́ tó wà bẹ́ẹ̀ ni òun tá a kàn máa sọ ní pé iṣẹ́ ni mo ní mò ń wá ọ̀tọ̀ náà kò ní yé kò ní yé ẹ wo ẹ̀rí ẹ̀dá ó jáde lẹ́nu mo wá bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn testimony àwọn ènìyàn yé mi o mo kọ́ ẹ̀kọ́ ṣáà ní tèmi o ẹ̀kọ́ ni mo máa ń fẹ́ kọ́ nínú gbogbo nǹkan tí n bá gbọ́ mọ́mì yẹn ń sọ nínú ẹ̀rí yẹn wípé wọ́n ṣe interview kan torí pé ó jẹ́ online wọ́n ní gbogbo ìdáhùn tó àwọn máa dáhùn wọ́n ti kó lórí tán self help wọ́n dẹ̀ gbàdúrà o ọlọ́run ló ní kàn ṣe o ọlọ́run ló darí wọn ṣe kinní yẹn o ṣùgbọ́n wọ́n fẹ́ help ọlọ́run kọ́rọ̀ ọlọ́run lè bá mo kàn rẹ́rìn mo ní ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá ṣe tó bá bọ́ sí sàtáànì ló fún yín ẹ gbà mú sọ mi kò dẹ̀ lè ṣeré bẹ́ẹ̀ láyé kò ṣẹlẹ̀ rí mi ì tí rẹ nìkan tó ní rọ́lọ́rọ̀ tí mo sọ yẹn wọ́n ní wọ́n dẹ̀ dáhùn gbogbo ìbéèrè tán béèrè ìgbà tó yẹ pé ìdáhùn wà lórí tán wọ́n ti ṣìwé síwájú wọ́n ní wọ́n dáhùn gbogbo ẹ̀ tán wọ́n ní tó máa yá wọ́n ní wọ́n fèlè wọn láwọn méèkì ẹ̀ wà níṣẹ́ ọlọ́run nígbà tí wọ́n wá láwọn ṣe kinní kan ibẹ̀ gangan lẹ̀kọ́ wa wọ́n láwọn bẹ̀rẹ̀ sí gbàdúrà kọ́lọ́run kó dáríjì wọn wọ́n nígbà tó gbàdúrà dáríjì yẹn wọ́n dẹ̀ the same position dẹ̀ padà wá àwọn dẹ̀ lọ fún interview yẹn lè òkè ṣe online àwọn gbọ́dọ̀ débẹ̀ ni wọ́n náà dẹ̀ dáhùn wọ́n láwọn tí ì délé tí a ń ṣàfiwá tí a bá ní òye ọ̀nà ọlọ́run yẹn tá a yé ẹsẹ̀ kú òun bẹ́ẹ̀ mò ń sọ fún wa àwọn tó láwọn ti ń jẹ láti 10 years ago 20 years ago a máa jẹ débi pé a ṣẹ́kù fún àwọn gáàbù lọ́lé bẹ́ẹ̀ ni mo sọ fún wa Psalm 18 verse 30 ó ní as for God his way is perfect oh my God the word of the Lord is proven he is a shield to all who trust in him abẹ́ẹ̀gbọ́n ó ní bí ó ṣe ti ọlọ́run ni ó ní ọ̀nà rẹ̀ pé àti rídìí ọ̀rọ̀ olúwa àti wádìí àrípé òótọ́ ni it has been proven àti àwa gan fúnra wa ti prove ẹ̀ fúnra wa àwọn tá a tún kọ́ àwọn náà tó prove ẹ̀ wọ́n ní pé bẹ́ẹ̀ ló ṣe rí mò ń sọ̀tọ̀ fún wa jésù olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń fi ọ̀rọ̀ yín sínú ìrìn àjò ayé mi orí ọ̀fẹ́ lá ni o kéèyàn fi ọ̀rọ̀ ọlọ́run sínú ìrìn àjò ayé kó damn consequences àbí ẹ̀gbọ́ ara ẹ̀rí yẹn ni mọ́mí yẹn ní ìgbà tó dé ìkóta kan ní ayé wọn àwọn ọ̀rẹ́ wọn tó jẹ́ aláìgbàgbọ́ wọn kò lè jẹ́ kìrìsìtẹ́nì náà kan máa lọ ṣọ́ọ̀ṣì wọ́n ní ò jẹ́ fún ẹ ní tírà kan pé ẹ̀yọ́nú ayé ni wọ́n láwọn ní níbo arábìnrin yóò mọ̀ pé mo ti kọjá stage yẹn bóyá àwọn náà ò dẹ̀ sọ fún tẹ́lẹ̀ pé èmi máa ti kọjá stage tá a máa wà tẹ́lẹ̀ ẹ̀rí olóṣèlú fi lọ́kùlọ́ lọ́wọ́ wọ́n ní àwọn agbẹ́kẹ̀lé ọlọ́run wọ́n á sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ wọn kánáyé ìgbà kan ni ìyẹn ló pa mí lẹ́rìn jù ibi tán máa ti náwó dé jésù olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó ń fi ọ̀rọ̀ yín sínú ìrìn àjò ayé mi o Lord give me the grace that apply your word into my life journey ṣé ẹni tí a bá fi ọ̀rọ̀ ọlọ́run tá a fi sínú ìrìn àjò ayé wa ó máa dán ọlọ́run mi ò wá fà fúnra ẹ̀ ó máa dán débi pé nígbà tó ọlọ́run tẹ̀ ti ṣáájú ó yẹ kẹ́ ẹ mọ̀ ó yẹ kẹ́ ẹ̀yin náà understand tẹ́ ẹ bá ti understand èyí tí mo sọ yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ àti president bá ń rìnrìn àjò jáde àwọn kan ti máa rìn ọ̀nà kò sí pé bóyá ẹnìkan jáná mọ́ lẹ́nu kò sí pé ọ̀nà dí ó dọ̀pù wà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ jésù olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń fi ọ̀rọ̀ yín sínú ìrìn àjò ayé mi ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń fi ọ̀rọ̀ ọlọ́run sínú ìrìn àjò ayé ẹni olúwa ẹ fún mi o láti ọ̀nà mo fẹ́ máa fi ọ̀rọ̀ yín sínú ìrìn àjò ayé mi gbogbo ìgbésẹ̀ tí n bá gbé mo fẹ́ kí ọ̀rọ̀ yín kó kún fọ́fọ́ lórúkọ jésù ẹ fún mi ní orí ọ̀fẹ́ olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ní orúkọ jésù kristi olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ní orúkọ jésù kristi olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wa mọ́mí dádì mo dẹ̀ gbàdúrà fún yín o mo gbà tọkàntọkàn ní lọ́ọ́lọ́ yìí o wípé ọ̀nà àrà ọlọ́run á fi hàn yín lórúkọ jésù òun tọ́lọ́run fi ń jí ọlọ́run yẹn gan á dẹ̀ ṣì wò fún yín o ẹ̀yin náà ní ẹ̀rí tó jẹ́ pé gbàǹkọ́gbè táwọn yẹn ní ṣe nu ayé yìí ná bẹ́ẹ̀ ni mo sọ fún yín lórúkọ jésù láì sanwó fẹ́nikẹ́ni láì ṣe ohunkóhun láì gbẹ́bọ láì ṣoògùn abẹ́rẹ́ ẹ̀rí ọ̀nà ọlọ́run ọ̀nà àrà nítòótọ́ o
tẹ́ni àti bàbá kan wà bí kan ìyá kan wà bí kan prayer platform kan nísìnyí ó máa ń gbóná lẹ́lẹ̀ ẹ dákun ṣé prayer platform tó gbóná lẹ́lẹ̀ ló má tà ní àbí ẹ ní ẹ̀rí nínú ayé yín ṣé ọ̀rọ̀ mi yẹn ṣó yé yín ṣá àwọn àgbékalẹ̀ gbogbo àwọn slogan ẹlòmíì adé ìjókòó ti slogan odidi ọdún kan tó ti jókòó tí wọn ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin orí ẹ̀ náà ló wà kò rí nǹkan kan kò tiẹ̀ rí nǹkan kan nínú mẹ́jọ ẹyọ kan ò ṣẹlẹ̀ kò tún lóye ọ̀rọ̀ Ọlọ́run ṣe pé tragedy burúkú wa nìyẹn káàtẹ́ ló tún ní òye ọ̀rọ̀ Ọlọ́run yóò á sọ pé Ọlọ́run ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀rí Isaiah 48:17 ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní thus says the Lord your Redeemer the Holy One of Israel I am the Lord your God who teaches you to profit ibi tí mo lọ gan nìyẹn èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó kọ́ ọ láti jèrè mo gbàdúrà ẹ ó jèrè ọmọ yín ẹ ó jèrè iṣẹ́ yín ẹ ó jèrè ayé yín gbogbo ẹ̀mí àṣedànù lórúkọ Jésù Kristi kó gbẹ dànù lórúkọ Jésù Kristi a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ jẹ́ kí ayé mi lérè láti òní lọ ẹ jẹ́ kí ayé mi lérè ẹ jẹ́ kí n jèrè àwọn ọmọ mi ẹ jẹ́ kí n ní èrè lórí iṣẹ́ mi ẹ jẹ́ kí n ní èrè lórí ọ̀nà mi oh Lord let my life be profitable ẹ jẹ́ kí n ní èrè lórí ọmọ ẹ jẹ́ kí n ní èrè lórí ìgbé ayé mi pàápàá Jésù Kristi ẹ jẹ́ kí ayé mi lérè ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ jẹ́ kí ayé mi lérè ẹ jẹ́ kí ayé mi lérè ẹ jẹ́ kí n jèrè àwọn ọmọ ẹ jẹ́ kí n jèrè iṣẹ́ mi lórúkọ Jésù ẹ jẹ́ kí n jèrè ọ̀nà mi ní orúkọ Jésù kìí ṣe Ọlọ́run ayérayé àkùdé Olúwa má jẹ́ kó bá ọ̀rọ̀ mi lónìí lórúkọ Jésù àkùdé failure ló ń jẹ́ àkùdé Olúwa má jẹ́ kó bá ayé mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kí ayé mi lérè ẹ jẹ́ kí ayé mi lérè ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ kí ayé mi lérè ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ kí ayé mi lérè gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ gbọ́ ṣé kìí ṣe nǹkan àrà ṣé kìí ṣe nǹkan ìyanu nígbà tí Ọlọ́run bá mú tí ò lè ṣeé ṣe láyé tó mú ṣeé ṣe ọ̀nà ara nìyẹn ó dàbí ohun tí èmi àti mọ́mì yẹn jọ sọ àwọn náà dá ọ̀rọ̀ lẹ̀ o àwọn náà dá lẹ̀ wọ́n ní àwọn máa gbọ́ ẹ̀rí kan tí wọ́n ní mo sọ wọ́n ní ẹ̀rí wo nìyẹn o wọ́n ló ti pẹ́ báyìí wọ́n lọ́rọ̀ ẹ̀wọ̀n kan ló sọ fún wọn mo ní ẹ̀rí wo nìyẹn ẹ̀rí tèmi ń sọ́pọ̀ àwọn á ní ọ̀rọ̀ gbàtàrà yóò dá ní hospital mi náà bẹ́ẹ̀ ni o wọ́n ní ṣó possible ṣá mo ní kì í ṣe pé ṣó possible ṣá àwọn tó ṣojú ẹ̀ sì wà láyé tẹ́ ẹ bá fẹ́ kí n fún yín nọ́mbà wọn màá fún yín ẹ pè wọ́n tẹ́ bá fẹ́ rí wọn face to face màá ní kẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì wọn kẹ́ ẹ lọ pàdé wọn jọ Sunday wọ́n á ní nígbà tó wá pé wọ́n ní ẹskísà kí ló wá fà á ọ̀rọ̀ ayé tí wọn ò ṣeé ṣe wọ́n á ní wẹ́ ọ̀rọ̀ tẹ́sán mo ní kò yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe sọ yẹn o wọ́n ní kò yà mí lẹ́nu bẹ́ẹ̀ yẹn wọ́n ní kí ló dé tí mo fi ní kò yà mí lẹ́nu mo ní torí pé ọ̀rọ̀ ayé yín lẹ pé ẹ sọ pé ọ̀rọ̀ ayé wa ẹni ọ̀rọ̀ ayé tiyín ẹni kò ṣeé ṣe mo ló possible bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n mi tí mo bá yín sọ̀rọ̀ yìí o gbogbo kò ṣeé ṣe ayé mi pátá ó ti ṣeé ṣe mo ní kì í ṣe pé mo ń gbàdúrà nínú ìgbàgbọ́ o ohun tó ṣẹlẹ̀ tèmi ń sọ fún yín lójú kò ojú nìyẹn mo ní if you know where I'm coming from ẹ gbà pẹ̀lú mi straight ni mọ́mí yẹn wá sọ̀rọ̀ kan tó pa mí lẹ́rìn wọ́n ní pásítọ̀ mo ní máa wọ́n ní ti bí Ọlọ́run kan náà làjọ ń sìn kí ló wá ṣẹlẹ̀ mo ní bẹ́ẹ̀ ni Ọlọ́run kan náà làjọ ń sìn mo ní bọ̀tẹ́ ẹ̀ mo yàtọ̀ ṣé bẹ́ẹ̀ mi ṣe ń sìn lẹ́yìn ṣe ń sìn wọn àdákẹ́ mo ní òní mo ní ìyàtọ̀ ẹ̀ nìyẹn mo ní bá a bá ṣe sìn tó náà ni so bẹ́yìn ṣe ń sìn kọ́ lè mi ṣe ń sìn torí ẹnu ilẹ̀ fi sọ àwọn ìrìn àjò kan fún mi títí di lọ́wọ́lọ́wọ́ gan ní ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ àmúlùmọ́lá lẹ́ fi ń ṣe ṣùgbọ́n bóyá torí pé wọ́n fún ẹ̀rín kan jẹ́ ń bẹ̀ tàbí pé establishment ẹ̀ láìkè establishment ti wà establish ń bẹ̀ tàbí wọ́n fún yín ní oyè kan níbẹ̀ mo ló likely kó jẹ́ pé ìyẹn ló sì dá yín dúró mo ní bọ̀ so bá a ṣe ń sin Ọlọ́run yàtọ̀ síra wa ló fà Ọlọ́run kan náà ni torí mi ìgbàgbọ́ pé ẹ̀ ń sin èṣù ẹ̀rí Isaiah 43:16 ẹgbọ́n kan tó sọ ni 43:16 the book of Isaiah ó ní thus says the Lord who makes a way
in the sea and a path through the mighty waters. Bí àwọn engineer bá fẹ́ ṣe ọ̀nà sí ojú omi lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀, wọ́n nílò àwọn irinṣẹ́ tó ní agbára. Tẹ́ bá rí àwọn irinṣẹ́ wọn gbà mí ẹ̀ lànà ni pé instrument wà o tán fi ń ṣe ọ̀nà sínú omi, ṣùgbọ́n Ọlọ́run wa ohun ẹ̀ báyìí la fi sọ tó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọ̀nà àrà fúnra ẹ̀. Jésù Olúwa, ẹ jẹ́ kí agbára yín kó wọnú ayé mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe. Ẹ jẹ́ kí agbára yín wọnú ayé àwọn ọmọ mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe and repair ni mo changes bẹ́ẹ̀ yẹn. Oh Lord, let your power enter into my life today to repair me. Let your power enter into the lives of my children from this moment to start repairing them. Agbára Ọlọ́run ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti máa repair wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ló lè repair wa o. Ẹ gbà mo sọ fún yín o. Tẹ́nìkan bá dé tó bá ní jẹ́ ń gbọ́wọ́lé ẹ̀ ń fẹ́ lọ wẹ̀ lódò ọkọ lọ́rọ́ ṣẹ́ kó lọ́ra kankan òun tan ẹjọ́ ẹ̀kan ṣe tíátà ni ẹnìkan fẹ́ ta ẹnìkan sí ìjọba òkùnkùn. Ọlọ́run agbára Ọlọ́run nìkan ló lè wọnú ayé ènìyàn tó máa tún èèyàn ṣe. Jésù Olúwa, ẹ jẹ́ kí agbára yín wọ inú ayé mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe. Ẹ jẹ́ kí agbára yín wọ inú ayé àwọn ọmọ mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún àwọn ọmọ mi ṣe. Ẹ jẹ́ kí agbára yín wọ ìdílé mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún ìdílé mi ṣe. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé mo gbàdúrà. Ẹ jẹ́ kí agbára yín, ẹ jẹ́ kó wọnú ayé mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe. Ẹ jẹ́ kí agbára yín wọnú ayé mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe. Ẹ jẹ́ kí agbára yín wọnú ayé àwọn ọmọ mi lónìí kó bẹ̀rẹ̀ sí tún mi ṣe. Agbára yín wọnú ayé àwọn ọmọ mi o. Agbára yín wọnú ayé àwọn ọmọ mi o. Ó bẹ̀rẹ̀ sí tún wọn ṣe báyìí. Lórúkọ Jésù Kristi Olúwa ẹ tún wa ṣe. Ẹ tún ìdílé mi ṣe. Ẹ tún mi ṣe tọmọtọmọ. Ẹ tún mi ṣe tayátayá. Ní orúkọ Jésù Olúwa ẹ tún mi ṣe. Ẹ tún mi ṣe tìdílé. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀ọ́ lónìí ká tó lọ ẹ dákun mo fẹ́ bí ìwàásù lélẹ̀ ẹ jọ̀ọ́ má jẹ́ ká gbàgbé ọ̀nà àtijọ́ ẹ má jẹ́ ká gbàgbé ọ̀nà àtijọ́ mo mà bẹ̀ wá o mo fi ìyọ́nú Ọlọ́run alààyè bẹ̀ wá pé ẹ má jẹ́ ká gbàgbé ọ̀nà àtijọ́ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ọ́ báyìí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kò tí ì débi kankan o mọ́mì kò tí ì débi kankan. Ìgbà tí olórin kan kọrin tó ń kọrin pé òun ní àbọ̀rú òun ní àbọ̀yè òun làwọn èèyàn ń pariwo sí ẹ wò ẹ lọ kọ́lẹ̀ pásítọ̀ ó máa dúró lórí àga wàásù báyìí tá a máa pògèdè tá a máa ṣàyájọ́ tá a máa kí ifá àwọn èèyàn dẹ̀ máa ṣàmì ẹ gbà mo sọ fún yín níbi tí wọ́n bá lọ yìí oh my God lẹ́kọ̀ọ́ àbọ̀rú mo tẹ̀ máa kẹ́kọ̀ọ́ lórí ẹ̀nìjọ́ Friday náà lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá wọn dá sí torí mo ti gbọ́ from both sides abẹ́rẹ́ láyé tá a wà yìí táwọn dá pásítọ̀ dúró tí wọ́n bá orí èèyàn nínú àpò ẹ̀ ẹ jẹ́ ká padà sí ọ̀nà àtijọ́ yẹn o kò sẹ́ẹ̀dìbì kankan kò sí yẹn kan mọ́ nínú ẹ̀sìn Kristi kò sí yẹn kan mọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn nígbà àní pásítọ̀ kan mo ṣáà ń rìpítì ọ̀rọ̀ yẹn ṣá àwọn èèyàn wọ́n fi mí rẹ́rìn mo ní láì pé tí ń dùn mí mo máa gbọ́ dáadáa ohun tó ń sọ wípé kí ìdílé lè dúró kí márèjì lè dúró dáadáa ọkọ gbọ́dọ̀ ní side chick tí ọkọ ò bá ní side chick márèjì yẹn máa tètè collapse ẹni tó tàgbé ní ìránṣẹ́ ti Ọlọ́run ó mà ṣe o tí ọmọ ṣe ní ẹjẹ́ ká wá Ọlọ́run rí fúnra wa tọ́tọ́ wà bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run dẹ̀ ṣe rí o Ọlọ́run ṣe rí o láì taari evidence pé pásítọ̀ ó ń ṣàgbèrè pẹ̀lú màdáàmù kan nínú ṣọ́ọ̀ṣì ìjọ tí mo kọ́ sọ̀rọ̀ yẹn tí mo ní àwọn tí mo wà mẹ́nu o kí lẹ́ wo ẹ sọ̀rọ̀ mí ìjáde pásítọ̀ jápẹ́ ẹ̀rí mo ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ju obìnrin bíi 50 lọ ní ṣọ́ọ̀ṣì 100 gbogbo ìyàwó àwọn mẹ́mbà wọ́n ti bá wọn sùn tán mo ní irọ́ o mo ní kì í ṣàyè wọn kàn fi mí ṣe ẹ̀yẹ ni ẹ gbọ́ ṣé ẹ ká tiẹ̀ gbọ́ ní rúmọ̀ ṣé ẹ ká gbọ́ ní rúmọ̀ pé pásítọ̀ Sam àtobìnrin yẹn ó dàbí pé ṣé ẹ ká gbọ́rọ̀ yẹn ní rúmọ̀ ká tó wá ṣẹ̀ sọ pé wọ́n rí evidence pé wọ́n ń ṣe ẹ jẹ́ ká wọ̀ ọ̀nà àtijọ́ mo bẹ̀ wá o mo bẹ̀ wá gan o Jeremiah chapter 6 verse 16 ẹ̀rí ẹgbọ́n sọ ni ó ní thus says the Lord stand in the way and see and ask for the old path where the good way is ẹgbọ́n ṣẹ́ni bẹ́ẹ̀ bíbélì sọ pé ọ̀nà àtijọ́ yẹn ó ní ọ̀nà rere wà o kì í ṣe ọ̀nà pé Ọlọ́run sọ pé tán bá kiri lónìí o kì í ṣe ọ̀nà pé ẹ lọ ṣe settlement in church o látàrí ọ̀dálẹ́ ìjó ni o kì í ṣe yẹn ni o kì í ṣe yẹn lọ́nà mọ́ o wọ́n ti da ọ̀nà rú ló fa ọ̀nà rere bí èso wọn pé old path yẹn ló wà ó ní and walk in it then you will find rest for your soul oh my God
Oh my God. Ẹ jọ̀ọ́ kí ni àṣírí ńlá ta tún nídìí jù yẹn lọ. Èyí ni ohun tí Olúwa wí, bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀, Jeremiah 6:16. Ẹ dúró sí ojú ọ̀nà náà kí ẹ sì wò. Ẹ béèrè fún ọ̀nà àtijọ́ níbi tí ọ̀nà dáradára wà, kí ẹ rìn nínú rẹ̀. Nígbà náà ni ẹ̀yin yóò rí ìsinmi fún ọkàn yín. Ẹ̀yin yóò rí ìsinmi fún ẹ gbọ́ ìsìn àwọn ará Bíbélì, àwọn nínú Bíbélì, àwọn tí wọ́n bá sọ láyé tán kọ́ bá sọ pa láyé ìgbà yẹn. Wọ́n ní àwa kì yóò rìn nínú ẹ̀. Mi ì fẹ́ kẹ́yìn ṣe bẹ́ẹ̀ lónìí o. Mo fẹ́ kẹ́ jókòó kẹ́ ronú sí ayé yín gidigidi pé ó dáa, ṣé ibi ìrìn tí mo ti rìn láti ọdún yìí wá, ibo ló gbé mi dé báyìí? Ẹ̀yin tẹ́ ti gbé ìgbésẹ̀, ẹ̀yin ẹ wá compare ìgbésẹ̀ tẹ́ gbé kẹ́ wò pé ṣé ayé mi bẹ́tà sí. Now ó wá túmọ̀ sí pé kẹ́ wá roko mọ́ ibi ọ̀nà tó dáa tẹ́ ti mọ̀ yẹn. Ẹ̀bẹ̀ tí mo ní kí n bẹ̀ wá nìyẹn ká tó gbàdúrà. Ṣùgbọ́n fẹ́ ká fi àdúrà ìkún àdúrà wa pé Jésù Olúwa ẹ mú mi ní ìrírí ìsinmi tòótọ́. Oh Lord, make me experience true rest. Ìsinmi tòótọ́, ìsinmi lórí ọmọ, ìsinmi lórí iṣẹ́, ìsinmi lórí ọkọ, ìsinmi lórí aya, ìsinmi lórí ìdílé, ìsinmi lórí ohun gbogbo, ìsinmi lórí àdáwọ́lé. Olúwa ẹ jẹ́ kí n ní ìrírí ìsinmi tòótọ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ jẹ́ kí n ní ìrírí ìsinmi tòótọ́. The experience of true rest is ìrírí ìsinmi tòótọ́ lórúkọ Jésù Kristi. Olúwa ẹ jẹ́ kí n ní ìrírí ìsinmi tòótọ́. Olúwa mú ọkàn mi balẹ̀. Olúwa mú ọkàn mi balẹ̀. Jẹ́ kí n ní ìsinmi lórí ọmọ. Jẹ́ kí n ní ìsinmi lórí iṣẹ́. Jẹ́ kí n ní ìsinmi lórí ìlera mi. Jẹ́ kí n ní ìsinmi lórí ayé mi. Bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn. Jẹ́ kí n ní ìsinmi lórí ọ̀nà mi. Jẹ́ kí n ní ìsinmi lórí àdáwọ́lé mi. Lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Mo fẹ́ ní ìrírí ìsinmi tòótọ́. Olúwa ẹ ṣàánú fún mi. Mo fẹ́ ní ìrírí ìsinmi tòótọ́. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ó dá. Jẹ́ ká lọ sínú àdúrà nù wa. Mo fẹ́ fún wa ní àyè tó pọ̀ díẹ̀ lénìí láti gbàdúrà. Ẹ̀yin tó rẹ̀ mo ṣe fi ẹ̀yin tẹ́ bá ń fọ́lọ̀ wa ẹ rí i pé mo fàyè díẹ̀ lẹ́ẹ̀lẹ́ni tó mo fẹ́ kẹ́ gbàdúrà gan lénìí. Mo fẹ́ torí pé òní jẹ́ ọjọ́ ntọ́lọ́run sọ nìyẹn ó máa jẹ́ ọjọ́ ìbápàdé fún ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ pàdé. Ó yẹ bẹ̀ sí gbàdúrà. Ibi tá a ti ń béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi ni gangan ni. Ṣùgbọ́n ó yẹ kẹ́tì mo bá ṣe ń gbà pé a kàn máa ń change posture wa ni. Bóyá jókòó tẹ́lẹ̀ ká dọ́gbọ́n dìde tàbí ká kúnlẹ̀. Bóyá kúnlẹ̀ tẹ́lẹ̀ látàárọ̀ ni ká dìde ká bẹ̀rẹ̀ sí rìn tàbí ká jókòó tàbí ká dọ̀bálẹ̀ ká change posture wa. Ó yẹ máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ó yẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ wo ẹ rántí àwọn ọmọ yín o, ẹ fi ọ̀rọ̀ wọn náà sínú àdúrà. Ẹ wo tabari ẹnikẹ́ni tí àwọn ọmọ ẹ̀ ò mọ Ọlọ́run ní sáà yìí ní àdúrà wọn. Ẹ sọ fún Ọlọ́run kọ́lọ́run kó bá wọn pàdé. Torí pé nínú ìbápàdé wọn mo sọ lẹ́ẹ̀kan àwọn ìlérí kan máa ṣiṣẹ́ kíákíá nínú ayé yín ni. Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú. Olúwa ẹ ṣàánú bá wọn yẹn wọ̀nyí. Ẹ gbàdúrà wọn àkókò wa mo ní màá fún wa ní àkókò àdúrà ní tèmi. Mo fẹ́ kẹ́yìn náà dá gbàdúrà fúnra yín kẹ́ ẹ lè mọ̀ pé àṣẹ wà lẹ́nu ẹ̀yin náà. Kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run òótọ́ ni wípé ní òpin ayé Ọlọ́run wà tú ẹ̀mí òun jáde sára ènìyàn gbogbo. Ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé èyí tí àwọn arúgbó á máa ṣe, èyí tí àwọn ọ̀dọ́ á máa ṣe, èyí tí àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọbìnrin á máa ṣe. Ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ fún wa. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ sọ fún gan tẹ́ fẹ́ gan. Ẹ sọ fún bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣe gan. Ẹ jẹ́ kí àdúrà yín wà specific o. Ẹ má kàn gbàdúrà generally o. Ẹ lọ ṣe mọ́tò fún mi. Irọ́ o, ohun tẹ́ fẹ́ gangan ni kẹ́ sọ kẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run kẹ́ bẹ̀bẹ̀. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Jésù Olúwa ẹ ṣàánú lónìí. Olúwa ẹ fi àánú bá àwọn ènìyàn wọ̀nyí lò. Olúwa ẹ fi àánú bá àwọn ènìyàn wọ̀nyí lò. Olúwa ẹ fi àánú bá àwọn ènìyàn wọ̀nyí lò. Olúwa ẹ fi àánú bá àwọn ènìyàn wọ̀nyí lò. Olúwa ẹ fi àánú bá àwọn ènìyàn wọ̀nyí lò. Olúwa ẹ fi àánú bá wọn lò. Olúwa ẹ fi àánú bá wọn lò. Olúwa ẹ ṣàánú lónìí. Ẹ jẹ́ kí a rí agbára yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí. Adúpẹ́ àyìn lógo àfọpẹ́ fìyìn fògo fún yín nítorí ọ̀nà àrà tẹ́ ń gbà ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi. Ọlọ́run á fi ọ̀nà rẹ̀ hàn yín lórúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run yóò fi ọ̀nà rẹ̀ hàn yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run tó ní ọ̀pọ̀lọpọ̀ àrà lọ́wọ́ yóò fi ayé yín dára rẹ̀ lórúkọ Jésù Kristi. Lójú ẹ̀mí yín Ọlọ́run á fi ayé àwọn ọmọ yín dára rẹ̀ lórúkọ Jésù Kristi. Lójú ẹ̀mí yín Ọlọ́run á fi ayé àwọn ọmọ yín á fi dára rẹ̀ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà Ọlọ́run tó ń pani lẹ́rìn ó dàbí ìyá yẹn wọn ló máa ní ìwòye àmọ́dún ó máa lóyún ó máa bímọ ìyá yẹn bú sẹ́rìn bẹ́ẹ̀ ni Ọlọ́run á máa pani lẹ́rìn ní orúkọ Jésù Kristi.
Ọlọ́run á pa yín lẹ́rìn ayọ̀ lórúkọ Jésù Kristi. Mọ́mì mo ní mi kò ní fi ṣe ọdún tẹ̀fi kárí sọ, kò ní fi ṣe ọdún tẹ̀fi ń wọ̀nà, dádì kò ní fi ṣe ọdún tẹ̀fi ń lérò pé Ọlọ́run á ṣe tí ò dẹ̀ ṣe. Mo sọ fún yín lónìí pé ní orúkọ Jésù Kristi Ọlọ́run á pa yín lẹ́rìn ayọ̀ lórúkọ Jésù Kristi. Àkókò ayọ̀ yín ti dé lórúkọ Jésù Kristi. Ó yẹ bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà, ó yẹ máa tẹ́wọ́ gbà, ó yẹ máa tẹ́wọ́ gbà, ó yẹ máa tẹ́wọ́ gbà. Mo gbàdúrà fún agbára Ọlọ́run, agbára Ọlọ́run tó ń rí píà nǹkan tó ti bàjẹ́, agbára Ọlọ́run tó ń tún nǹkan ṣe kó wọnú ayé yín lọ bẹ́ẹ̀, kó wọnú ayé àwọn ọmọ yín lọ. Àtúnṣe ńlá bẹ̀rẹ̀ ní ìdílé yín. Mo ní orúkọ Jésù ní ìdílé yín àtúnṣe ńlá bẹ̀rẹ̀, àtúnṣe bẹ̀rẹ̀ ní orúkọ Jésù, àtúnṣe bẹ̀rẹ̀ ní orúkọ Jésù, àtúnṣe bẹ̀rẹ̀ ní orúkọ Jésù, àtúnṣe bẹ̀rẹ̀ nínú ìdílé yín, àtúnṣe bẹ̀rẹ̀ nínú ayé àwọn ọmọ yín, àtúnṣe bẹ̀rẹ̀ nínú ayé aya yín, àtúnṣe bẹ̀rẹ̀ nínú ayé ọkọ yín, àtúnṣe bẹ̀rẹ̀. Tí a bá rí ẹnikẹ́ni lórúkọ Jésù Kristi tó gbé àìsàn wọ inú ìpàdé yìí ní lọ́lọ́ yìí lórúkọ Jésù Kristi, àìsàn yà pòórá lórúkọ Jésù Kristi. Mo ní orúkọ Jésù gbogbo àìsàn ẹ ṣubúrú rẹ̀ lórúkọ Jésù Kristi. Ó yẹ gba ìlera, ó yẹ gba ìlera. Bí Jésù ṣe sọ pé dìde gbé àkéte rẹ kí o sì máa rìn, bẹ́ẹ̀ ni mo repeat ọ̀rọ̀ Jésù. Mo da ọ̀rọ̀ Jésù pọ̀ mọ́ ọ̀rọ̀ tèmi. Mo sọ sí ayé pé ẹ dìde ẹ gbé àkéte kí ẹ sì máa rìn lórúkọ Jésù Kristi. Ẹ gba ìmúláradá, ògo ní fọ́nrán lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí ló fi Jésù tó lọ wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú gbà náà, ẹ̀rí ló máa tẹ̀lé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.